rèé fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti ní ọmọ yìí ọkà. tíṣù ẹni bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń yẹni wọn kì í ṣáàkú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹ́ èèyàn bọ̀rọ̀. nínú sinimá fẹ̀fẹ̀jáwọ́ yà á fún Mukaila lókè òkun tó kọ ogún obì tó lógójì èbó. ó wà bí òní pa ó fún ẹ o. àwọn oyún tẹ̀rọ ogún tó kù. àbẹ́mi àti ẹ̀ ti ṣù wá ta. a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ́lé wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ̀. dàwí fún ládìlá fi ń sokun dàwí fún ikọ̀ ló fi ń sọkọ̀ dàwí fún níyàyà ló fi ń sàdọ́ta. ṣé ẹ láwọ ọgbọ̀nọ̀. àrínájà sẹ́rẹ́ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ dáa kọ́ a fi máa ń jọ káàlì. tó bá wọn fi jẹ. ilé ọkọ máa wèrè wọn tẹ̀ka lọ wáyé ni táwa lè lò. jíkì náà mo kàn fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. àlọ́ kan mi ò wé kankan. bẹ́ẹ̀ bá mọ̀ ọjà ẹ̀ mọ̀ sá. tó ń gba àmàlà nísìn dákọ̀ mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá núwọ̀ ló ń ṣe mí èjì wù mí jẹ́ èso tọrọ fún ẹ sórí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra kírìmù o bálayé tiẹ̀ ní. ó dá mi lójú mo mọ̀ ni pé ògùn owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn láwọn mọ́ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru ìbí mi ṣe ń ṣe yìí. ẹja wà lọ. ta ó jẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. sinimá fẹnujáwọ́ yà ní kẹ́kọ̀ọ́ kẹ́ ṣàbí wìtìwìtì. àwọn àgbà òṣèré tí wọn kò wà ní. lẹ́kàn látòjì. láńkó ọmọ bá Dubai. àbínújà. ó ṣe àrẹgbẹ̀sọ̀lá. àlàbà onímàgùn. àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. ayíǹde bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. produced by àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. written and directed by SS olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹ wo sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment. ohun ojú Mukaila nínú sinimá fẹnujáwọ́ yà yìí. ẹ wò. mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọn àpèdí làwọn. Oriyomi and that. Guy on Agidigbo 8.7 FM. If I do not know him before, if I've never seen him before, because I know there will be some people that will come out of their homes, their shops right now to say, what is going on? Who is this man? Because for crying out loud, we're coming from a correctional center. How many times have we seen this? Oriyomi
ìyá ẹ mẹ́ta kí ni o ẹ mẹ́ta kí ni o mo sì tọrọ fún yín o. Yes, because the government is the government. And also, let's thank them for ensuring that justice prevails for the departed souls. Because if all have been left the way it is now, because we want to ensure that the judiciary system in Nigeria and the judiciary system in Lagos State work as it is supposed to. So we are going to and right now all we are doing is celebrating the honor of
wo bí àwọn tí wọ́n ń tajà ní gbogbo ẹ̀gbẹ́ tí àwọn ìyá lọ́jà ẹ wo bí wọ́n ṣe ń yọjú tí wọ́n ń pàtẹ́wọ́. Jẹ́jọ́ pé nǹkan kan náà ni wọ́n ṣe ẹ wo àwọn ìyá lọ́jà gbogbo òkú ni wọ́n ṣe ń dùn ẹ wo bí àwọn ìyá wa bí ayọ̀ wọn kú. People are ready to welcome it back into our midst, into its natural habitat. They are ready.
Oriyomi Ọpẹ́. Edara. Yes, I hold you. Yes, ma'am. Mọ́tò àti fúlàdà o. Full guy, mọ́tò àti ká tó máa lọ ni o. Full guy.
Wọ́n ní ẹ máa lọ síwájú. Ó yẹ kí n kó bàtà mi. Oh yeah, move it, movement. Oriyomi mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀. Oriyomi mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Ayọ̀yìndé gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Ó ti padà ká. Oriyomi gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀. Òkìkí. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀ o. Oriyomi mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Lábẹ́ ẹgbà, lábẹ́ ọmọdé ní kọ́lá. Ayọ̀yìndé mo gbà fún ẹ. Olúwa wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀. Ọmọ Musa. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀ o. Oriyomi mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Kòbí mo sòfò. Oriyomi mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Kòbí mo sòfò. Ayọ̀yìndé mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀. Wèrò lẹ́yìn rẹ̀ ò ń jẹ́la ìwà rẹ̀ o. Ayọ̀yìndé mo gbà fórí rẹ̀ ìyára òbí mo sòfò. Wèrè ló mi fídíò, ó ti sá. Bàbá yìí sì sàn lórí. Àwọn náà lè ti wá rẹ̀. Kódà ti rìn gan. Ìwà ká ti kúrò ní kinní kejì. Wọ́n tilẹ̀kùn. Oriyomi fi gbé. Ẹ lọ sọ. Go market. Lọ sọ ní market yín. Ẹ lọ sọ lọ́jà àbá. But daddy is back. Daddy yìí ti dé. Ó dé padà. Great grandfather yìí ti dé. Great grandfather. Ó dé padà. Your daddy is back, yo. Daddy yìí ti dé.
láì. Bottle water. Wọ́n ní kẹ́rọ̀ra pariwo wọ́n wà láì òun yẹn ń jáde. Bàbá ìlà sí ìjọ ọ̀tọ̀ yìí. Ọ̀gá Bàbá ọmọ kéékèèké. Ẹ sára díẹ̀. Ó tẹnu sí máìkì. Ọmọ tó fún lóyún ó gbẹ̀rù sí. Ẹ pàdé ní sí ẹ jẹ́ kó balance èmi gan mú sí wà yìí. Wọ́n rùn yín pa ni. Mo tẹ́ sọ ìwà láìpẹ́ jàre. Ibi ọgbẹ́ tó sí ilé bàbá ìwọ̀dọ́ kò sí. Ìdílé olóró rẹ̀ ò bẹ́ẹ̀ ni. Ẹ kọ́wọ́. Oya. Daddy, mami, Oriyomi padà dé o. Daddy, mami, Oriyomi padà dé o. Ọmọ Nàìjíríà padà dé. Wọ́n ti dé. Ó wá ṣẹ́wọ̀n òbí ló dé o. Ọmọ yín ló yára o. Wá ṣẹ́wọ̀n. Ọkọ̀ ya yín ṣe kọ́ ọ́ wà dé o. Thank you.
Ọ̀gá, ṣé àwọn ilé? Right now, we are almost at Agidigbo FM. Just a few minutes to us getting back to Agidigbo FM. Oriyomi is back. The GGM is back to its natural habitat. Where to spread its wings and help the masses, just as he always does. Every time, always willing to help the masses. He is back in his natural habitat, where he will be able to do just all that. And that has a meaning. It does. We commiserate. Seems we have a huge crowd waiting for us in front of Agidigbo FM yet again. And also we have security operatives on ground to ensure that they control the crowd we have. Crowd control, that is on ground. We have the Nigerian police force as well as other security outfits. They are on ground right at Agidigbo FM. Also, we have some that have been accompanying us all the way from Agidigbo Correctional Center. We have the Nigerian police force here. We also have other security outfits right there. All here to ensure that everything is going on very well. Bàbá ẹ tẹ̀sí ní ìráyè ìgbọ́dọ̀ jọ ni. Bàbá ẹ tẹ̀sí ní àwọn èèyàn yóò ní kú o.
Ọ̀sàlẹ̀ ni ẹ jẹ́ ká máa lọ ọ̀sàlẹ̀ mọ́tò yẹn lọ ọ̀sàlẹ̀ ni ẹ fún ọlá ìwé ọ̀sàlẹ̀ ó pẹ́ tẹ́ wá ní mọ́tò yẹn bọ́lẹ̀ kí mọ́tò yẹn nìkan wà lọ ọ̀sàlẹ̀ ọ̀yá náà ẹ bọ́ ní mọ́tò ẹ bọ́ gbogbo wa bá dúró tà ní kẹ́lẹ̀ tó bá wọlé kẹ́lẹ̀ tó bá wọlé mọ́tò yẹn ẹ lọ ọ̀sàlẹ̀ ẹ máa lọ ọ̀sàlẹ̀ ẹ máa lọ ọ̀sàlẹ̀ àwọn táwọn ní mọ́tò yẹn ká bọ́lẹ̀ ká máa bọ́lẹ̀ ká máa bọ́lẹ̀ ká máa bọ́lẹ̀ kí mọ́tò máa lọ ọ̀sàlẹ̀ 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 àwọn tá a ní ọ̀kadà yìí ẹjọ́ ẹjọ́ tó ọ̀kadà yìí o bọ́ọ̀lù pé wọ́n ti gbé lọ o ẹjọ́ o ẹ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ ẹ ní búlọ̀kù ni o ẹ wá ń gùn kankan dúró ni o ẹ wá ń gùn kan ni o jáma kan lọ sí ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ wá ń gùn kankan dúró ẹjọ́ bàbá ẹ síwájú káwọn ní ẹ̀kọ́ lọ bọ́ọ̀lẹ̀ ẹ bọ́ọ̀lẹ̀ kẹ́nìkan kó máa wọlé mọ́ ẹjọ́ torí ọlọ́run security ẹ̀kẹ́nìkan máa wọlé mọ́ kí wọ́n dúró ta torí ọlọ́run kí wọ́n dúró ta ẹ jọ̀ọ́ ẹ wá jẹ́ ká fúnra one space ẹ jẹ́ ká fúnra one space kí gbogbo mọ́tò kó máa lọ sàlẹ̀ àwọn tá a ní mọ́tò ká máa bọ́lẹ̀ gbogbo mọ́tò kó máa lọ sàlẹ̀ kó máa lọ sàlẹ̀ kó máa lọ sàlẹ̀ ẹ jẹ́ kí a ò bí àwọn security yẹn jọ torí ọlọ́run ìjọba fún ọ létí wá ṣùgbọ́n ẹ jẹ́ ká ò bẹ́ wọn ẹ jẹ́ ká ò bẹ́ wọn ẹ bọ́ ẹ má wọlé o kí ògo wá bọ́ sàlẹ̀ báyìí ká dúró a lè dúró níbi tí mọ́tò wà níbi tí ọba àti mọ́tò sí yẹn náà a lè dúró bẹ̀ náà ẹ jọ. bátì mélòó ló wà lọ́wọ́ rẹ. ibi táwọn èèyàn dúró sí yẹn náà a lè dúró bẹ̀ ká lè ráyè dáadáa gbogbo mọ́tò ìsàlẹ̀ láàyè kankan kó wọlé ẹ má dúró ẹ gbọ́. ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ pé àwọn síkírọ́rìtì àwọn ọlọ́pàá tó bá sọ ni ẹ jọ̀ọ́ torí ìfẹ́ ara wa náà ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run gbogbo mọ́tò ìsàlẹ̀ gbogbo mọ́tò ìsàlẹ̀ gbogbo mọ́tò ìsàlẹ̀ àwọn tó àwọn mọ́tò ká bọ́lẹ̀ gbogbo mọ́tò ìsàlẹ̀ gbogbo mọ́tò ìsàlẹ̀ àwọn tá a dún bẹ̀yẹ ẹ̀yẹ ká bọ́ síbi báyìí ibi tó yọmi ó dùn ẹgbẹ́ orí yọmi ẹ̀ rí ibi tí ó dùn ó sì nínú ẹjọ́ àwọn cameraman you cannot draw that place. kẹ́ni kankan dúró kẹ́ni kankan ẹ̀yẹ kan sí bọ́ọ̀lù tó sì báyìí. Obey, don't you obey? Ọ̀nàdà. Bẹ́ẹ̀ni kankan níbi báyìí. Ìwọ wá bí wàá dúró sí ni mi fẹ́ẹ́ dẹ̀kọ́ lórí stéèjì ni. Mi fẹ́ẹ́ kankan níbi báyìí. Wọ́n á fẹ́ dúró sí. Music ẹ̀tù music kìlẹ̀. Ọ̀nà ẹ̀jọ̀. You cannot go back that ẹ̀tù wá ń fẹ́ máa dúró sí. Ẹ̀jọ̀ mọ́tò tó ń gbórí yọmí bọ̀ kó wọlé tápò lọ́nà mọ́tò tó ń gbé tí a máa mi bọ̀ kó wọlé gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mọ́tò tó ń gbé tí a máa mi bọ̀ kó bọ́lẹ̀ ẹ wá jẹ́ kí àwọn tá a lẹ́nu ọ̀nà yẹn security tó bá jẹ́ staff ló wà tàbá ẹ̀ kó dúró ta tó bá jẹ́ pé staff ló wà tàbá ẹ̀ kó dúró ta nobody should enter again. Ẹ jọ̀ọ́ mọ́tò gbogbo àwọn tá à ń tẹ̀lé mọ́tò chairman bọ̀ ẹnìkan kọ̀ bọ̀ tẹ̀lé mọ́tò yẹn wọlé security ẹ jọ̀ọ́ ẹnìkan kọ̀ bọ̀ tẹ̀lé mọ́tò yẹn wọlé mọ́tò yẹn ló ń bọ̀ yẹn ẹnìkan kọ̀ bọ̀ tẹ̀lé mọ́tò yẹn wọlé. Ẹ jọ̀ọ́ ẹnìkan kọ̀ bọ̀ tẹ̀lé mọ́tò yẹn wọlé gbogbo àwọn tó wà lẹ́nu ọ̀nà
ẹnìkan kò lẹ́yìn mọ́tò yẹn nìkan lẹ́yìn mọ́tò yẹn nìkan lẹ́yìn mọ́tò yẹn nìkan ẹnìkan kò gbọ́dọ̀ tẹ̀lé mọ́tò yẹn wọlé lẹ́yìn mọ́tò yẹn nìkan ẹjọ́ lẹ́yìn mọ́tò yẹn nìkan ẹnìkan kò gbọ́dọ̀ wọlé mọ́ lẹ́yìn mọ́tò yẹn nìkan lẹ́yìn mọ́tò yẹn nìkan. ẹtìgẹ́tì yẹn ẹtìgẹ́tì yẹn straight sikẹ́rì ẹtìgẹ́tì yẹn ẹtìgẹ́tì yẹn ẹtìgẹ́tì yẹn. kí ni kò fúláwọ̀ mi. ẹ jọ Music. Ọlọ́run àwa lẹ́kùn àdúpẹ́. Baba. Ẹyin kámẹ́rà. Ìdí síkírẹ́tì bá sọ fún wa ni ẹjọ́ tó lọ for now gbogbo apáta tabaníkà sílẹ̀kùn yìí lẹ̀ ayé yóò lè gbà wá àti kódà àwa náà bọ̀ ọ̀tà ẹtì kọ́ kó pátá ìtàpátá ìkẹ́ níta fẹ́ bọ́ lágbọ̀ ẹjọ́ tó yọ lọ́hùn ẹjọ́ tó yọ lọ́hùn ẹjọ́ tó yọ lọ́hùn tí síkírẹ́tì bá wí ẹjọ́ àtẹ̀lé ẹjọ́ tó yọ lọ́hùn. Mashood! Mashood! Ó ṣe méje. Ààrẹ pé yìí. Wọ́n lẹ́yìn òkè, ẹ̀yìn òní yóò ké, ẹ̀yìn òkè. Ọlọ́run àwa lẹ́kùn àdúpẹ́. Lẹ́nu géètì mi báyìí tí Oriyomi bá dúró lórí stéèjì náà àwùlẹ̀ nínú wọn ẹ jẹ́ ká kúrò lẹ́nu géètì yẹn ká máa bọ̀ wá sí báyìí ààyè ló wà níbi táwọn èèyàn dúró sí yẹn ààyè wà níbi táwọn èèyàn ẹ jẹ́ ká spread ká má fúnra wa pọ̀ ẹ má jà fúnra wa pọ̀ ẹ jẹ́ spread àgbọ̀n tí Oriyomi ó jáde sí wa ààyè wà ń bẹ̀ yẹn lẹ́yìn gọ́tà ààyè wà ń bẹ̀ o ààyè wà ń bẹ̀ o ààyè wà ń bẹ̀ o àwọn táwa lẹ́nu géètì yẹn táwa lẹ́nu géètì yẹn ẹ jẹ́ ká kó lẹ́nu géètì ká bọ́ sí ẹ̀yìn bí báyìí níbi tí àwọn èèyàn wà yẹn. ẹ jọ̀ọ́ gbogbo wa pátápátá wà bí báyìí ìfẹ́ Oriyomi la ní wọ́n bọ̀ wá bá wa sọ̀rọ̀ níta everybody ó dúró. Ìfẹ́ Oriyomi la ní ìfẹ́ tá a ní yẹn náà tẹ̀lé náà la fi débi báyìí gbogbo àwọn tá a wà lẹ́nu géètì yẹn ẹ jẹ́ ká bọ́ sẹ́yìn dáadáa ká lè ráyè gbọ́ tó Oriyomi fẹ́ bá wa sọ. ẹ jọ̀ọ́. Ọlọ́run àwa lẹ́kùn àdúpẹ́.
yes ẹjọ́ gbogbo àwa tí àwa tá a dúró ta àwọn tí wọ́n wà lólé nísìnyí tó yẹ bá fẹ́ sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ báyìí ojú ẹ̀ lẹ́fẹ́ rí bí tí ó dúró sí ni ẹni tẹ́ wà ní báyìí náà lẹ́ẹ̀ fojú rí that means àwa tá a wà ní báyìí láàrin direct bẹ́ẹ̀ àwọn tó wà ní báyìí ẹ̀yìn ni wọ́n máa wò bá mini ẹjọ́ tó yọ ọlọ́run gbogbo àwọn tó wà lẹ́nu géètì yẹn ẹ jẹ́ ká bọ́ síbí báyìí ká dúró wọn á gbọ́ wa dáadáa ìta afẹ́ náà ṣẹ́rí ìtí ẹ̀fẹ́ tẹ̀ fi wá bí báyìí náà bá a sì ojú lójú báyìí náà lájọ máa wúra wa ẹjọ́ ìta ń sọ nìyẹn nígbà tí èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ ní ìsìn pé kẹ́ ẹ kúrò lẹ́nu géètì dá wa lóhùn mẹ́rin ìgbà tẹ́ wà nígbà ìtẹ́ ìtúgbọ́. ẹjọ́ gbogbo orí stéèjì yìí náà lẹ́yìn Oriyomi àti security personnel nìkan la fẹ́ ń bẹ̀ lẹ́yìn Oriyomi àti security personnel nìkan la fẹ́ lórí stéèjì yìí náà àwa èmi tí mo sọ̀rọ̀ yìí náà yìí bọ̀ náà òye yín ẹjọ́ music. Ọlọ́run àwálẹ́kùn àdúpẹ́.
kìkì ọlọ́run ọba ọ̀nà máa ń fọ́ ṣe. Gbogbo ọmọ Yorùbá pátápátá dúpẹ́ o. Jẹ́pọ̀ oyè òkìkí dúpẹ́ o. Gbogbo Oríyọmí Hamzat pátá ní kùkù bẹ̀rẹ̀. Ní kùkù pínlẹ̀ Ọ̀yọ́. Sáàfù. Ẹ jọ tó bá yẹ pé staff ni ẹ tó wà ń ta dúró ta tó bá yẹ pé staff ni ẹ tó wà ń ta dúró síta that's just it tó bá yẹ pé staff ni ẹ wà ń ta dúró síta please. Àwọn ẹ̀kọ́ àdúpẹ́. ẹjọ́ gbogbo fáàmù pátápátá ìta Oriyomi Hamzat farm tó wà nù kọ́mpáùndì yìí ìta. Gbogbo Oriyomi Hamzat farm tó wà nù kọ́mpáùndì yìí ìta. Ẹ̀kẹta ni. Ẹ máa sílẹ̀kùn yẹn. Kò sẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ lórí káńdà náà. Wọ́n lè wọlé ẹ sílẹ̀kùn yẹn. Ó gbọ́ ó gbọ́ ìta. Obìnrin tó lọ sátẹ́ ìdí ẹ̀ sí. Ọlọ́run àwálẹ́kùn àdúpẹ́.
nílùú Ìbàdàn ogun abẹ́nú kan Ìbàdàn ogun ọmọ Ìbàdàn tẹ́lẹ̀ dìde. lónílùú kìlú tàbí gan sórí omi tó fòrò yóò jọ màdé kúrẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ adúpẹ́. ẹ̀dùn sọ fún Oriyomi òkìkí ọlọ́run ọba mẹ́wàá wọn ṣe. gbogbo ọmọ Yorùbá pátápátá dúpẹ́ o. jọ́pọ̀ oyè òkìkí dúpẹ́ o. gbogbo Oriyomi Hazmat pátá ní kùkù bàjẹ́ ní kùkù pínyàyà jákèjádò àgbáyé gbogbo Oriyomi Hazmat diaspora. gbogbo yín pátá l'Oriyomi lẹ́sẹ̀ òjẹ́ jíkìrù sọ̀rọ̀ ọmọdé kúlé dúpẹ́ ó lẹ́sẹ̀ ògbẹ́. ó ní gbogbo wa ò ní jí ìsìnkú tọ̀tà o. gbogbo èèyàn ò jí sí ọlọ́run èèyàn fà. gbogbo pásítọ̀ kò ní oníṣòwò oníṣòwò dájà tó ra ẹ̀jà bàbá lájà ìyá lájà bàbá lájà ìyá lájà Oriyomi tó pẹ́ ṣo. gbogbo bloggers Oriyomi tó pẹ́ ṣo. gbogbo Ìbàdàn lọ́pọ̀ gbọ̀dúkú yọ̀yọ̀ gbogbo ọ̀pá tó Oriyomi lè ṣo. dúpẹ́ gan-an dúpẹ́ ṣo adúpẹ́ ṣo Oriyomi lè ṣe wá. gbogbo wẹ̀yìn tẹ̀lé kíkẹ́ wọ́n tẹ̀sán kó rẹ̀ pé adúpẹ́ ṣo Oriyomi lè ṣe wá. gbogbo wẹ̀yìn tẹ̀lé kíkẹ́ wọ́n tẹ̀sán kó rẹ̀ pé. àwa lẹ́kùn àdúpẹ́. Oriyomi dé. àsìkò tí mo wà yìí àsìkò ìdákẹ́jẹ́jẹ́ ni. ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ wá lọ. àwa lẹ́kùn àdúpẹ́. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò ní ibi géètì yẹn, ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò ní ibi géètì yẹn. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò ní géètì yẹn, jọ̀ọ́ tó yọ lọ. ẹ jọ̀ọ́ ẹ sún sẹ́yìn díẹ̀. ẹjọ́ tó wọ lọ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká máa lọ ilé jẹ́jẹ́ ọmọ wa ṣàlùfò ẹ̀gbọ́n ẹ sí.
ẹ má jà torí ọlọ́run ẹ jẹ́ lọ́lú thank you. music ó tó ó ti tó. Yes. Amen.